Gbogbo ojú tó ń wò mí, gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, mo kí yín ṣàlàáfíà ni mo bá yín. Ọ̀dẹ̀ òdùn bí. Gbogbo àwọn olólùfẹ́ justice. Hey, Karimo ti wọ gàù o. Karimo ti wọ gàù. Ṣé Karimo lè survive eléyìí ṣá? Ṣé Karimo ṣó lè survive eléyìí? Ẹ dúró ná, nǹkan ló ń kan mí lóminú. Ṣé Karimo tí àwọn ẹbí ẹ̀ ò bá tiẹ̀ yá sí, táwọn ẹbí ẹ̀ ò bá tiẹ̀ rí títí ẹ̀ o, ẹ jọ ọkọ lé Karimo ńkọ́? Bàbá àwọn ọmọ ẹ̀ ńkọ́? Ṣé bí wọ́n ṣe ń yẹ̀yẹ́ Karimo lórí platform káàkiri yìí, báwo lọkọ ẹ̀ ṣe ń feel? Kí lọkọ ẹ̀ ń think lójoojúmọ́? Irú position wo lọkọ wà? Irú ọ̀rọ̀ wo lọkọ yìí ń báyàwó ẹ̀ sọ? Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin tèmi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ẹ̀yin sista mi, ẹ̀yin ọ̀nkù mi, èmi lèmi sọ o, èmi lèmi sọ o. Tó bá jẹ́ pé èmi ni ọkọ Karimo, tó bá jẹ́ pé èmi ni ọkọ Karimo, má ti bá díẹ̀ lórí social media, all social media. Tí n bá sọ wípé social media, all social media, both Facebook, both Instagram, both YouTube, every social media, má ti ban díẹ̀, má ti block ẹ̀. Tó bá wá kọ̀, tó bá sọ pé òun ò ní gbọ́, ó lè fa ìpínyà èmi àti ẹ̀. Torí mo mọ̀ wípé ojú tọ̀rẹ́ mi, ojú òtì ẹ̀, gbogbo yín lójújọ́ tì. Tọkọ bá rò pé ìyàwó òun nìkan ni wọ́n ń búlì, ìyàwó òun nìkan ni wọ́n ń yẹ̀yẹ́. Wọ́n ń yẹ̀yẹ́ ọkọ náà. Tẹ́ bá wo fídíò Karimo ní ibì kan tó ti ń jó, bóyá nù sitting room ló wà ní o, bóyá nù kitchen ló wà ní o, I don't know. Ó ń jó, ó wá ń tọ̀nù báyìí, ó ń jó, ó ń tọ̀nù báyìí. Bó ṣe kọ̀yìn sí kámẹ́rà báyìí, ibi àlàwọ̀ ẹ̀ díẹ̀ báyìí, ó dẹ̀ ti ń rin, ó ti ń rin. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fi ṣe yẹ̀yẹ́. Tẹ́ bá dẹ̀ rántí pé wọ́n ti ń pe Karimo ní àtọ̀ọ́lé tipẹ́tipẹ́. Bóyá kò mọ̀ ní o, bóyá òun náà dẹ̀ mọ̀ ní o, ó wá kọ tí pé I don't care. Ṣé ti ẹ̀ rí yẹn lásán? Kí n máa wo ìyàwó mi lórí social media bọ́n ṣe fi ń ṣe yẹ̀yẹ́. Tèmi náà dẹ̀ ń wo fídíò yẹn tí bí ìdí ẹ̀ rin. Láì ṣọmọ kókó. No, àwọn àgbà bọ̀, wọ́n ní nǹkan tó tìyàn lójú ju olè lọ, wọ́n ló wà. Tó bá yẹ pé mo lè fi fídíò yẹn hàn yín ni kò bá dà, but mo mọ̀ pé ó ṣeé ṣe kẹ́yìn kan ti rí. Ẹ máa ti rí fídíò yẹn ná. Ibi ìdí ẹ̀ báyìí, ó dẹ̀ rin bí ẹni tó wet. Bí ẹni tó tiẹ̀ wet kan, ó wet ni. Kámẹ́rà yẹn wá pick díẹ̀. Àwọn tó wá kọ̀ síbẹ̀ yẹn, wọ́n á mọ̀mọ́ screenshot ibi yẹn gangan. Káwọn èèyàn lè rí dáadáa. Ẹ wá wo bó ṣe yẹ̀yẹ́ Karimo. Ẹ wo bó ṣe sọ Karimo di mẹ́ta 1 naira. Ẹ wo bó ṣe sọ Karimo di yẹ̀yẹ́ lórí social media. Látàrí pé ó ń wá justice. At the end of the day, a rí pé anti-justice ni ó ń defend Wunmi. Ẹ jọ, ṣé tí o bá tí ì ṣe gbogbo àwọn ọ̀wà yìí lórí social media, ṣé kò tí ì fi hàn pé òun support àbúrò ẹ, àbò ń defend àbúrò ẹ, àbò ń jà fún justice? Adúrú gbogbo yẹ̀yẹ́ tó ń fún Karimo, in fact, ara dẹ̀ ń ta mí bí ẹni pé ìyàwó mi ni, bí ẹni pé àǹtí mi ni. Gbogbo ojú tó ń wò mí, ẹni tó yọ ọmọ fún yín kò mà ní gbé yín lọ́mọ lọ. Ẹ jọ, gbogbo ẹ̀yin tẹ́ bá come across sí fídíò yìí, gbogbo ẹ̀yin tẹ́ bá come across sí fídíò yìí, lóbì, bàbá niyín ni o, ìyá niyín ni o. Ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí tó bá lè dọ́dọ̀ Karimo. Ẹ jọ̀ọ́, Karimo, èyí tó fẹ́rẹ̀ ṣẹ̀ sí lórí social media ó ti tó. Èyí tó yẹ̀yẹ́ ara ẹ̀, yẹ̀yẹ́ family ẹ lórí social media, enough is enough. Ẹ jọ̀ọ́, ta ló mọ̀kọ Karimo? Ẹ bọ́kọ Karimo sọ̀rọ̀, kó báyàwó ẹ̀ sọ̀rọ̀. Yẹ̀yẹ́ àbùkù tó ń gbà lórí social media every day, enough is enough. Enough is enough. Ẹ jọ̀ọ́, mo bẹ̀ yín, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin níbí ọkàn mi, gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí, gbogbo àwa táwọn wájọ́ sísè fún Mohbad, tá a bá rí fídíò yìí, ẹ bá mi tag Karimo. Karimo, jọ̀ọ́, ẹ̀bẹ̀ ni mo bẹ̀.
ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ìtàn yẹ̀yẹ́ lórí social media yìí ó ti tó bá possible kó máa ṣe program ẹ láì ta anybody sọ normal ọ̀rọ̀ tó bá lè sọ lórí platform ẹ láì ta anybody má búyàn mọ́ má wà fúnyàn mọ́ má ṣépè fúnyàn mọ́ torí gbogbo nǹkan tó ti ṣe sẹ́yìn òun ló wá ń bounce back yìí ẹ jọ gbogbo ẹ̀yin olólùfẹ́ Justice for Mohbad ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lẹ́yìn tó bá gbígbà kọ́kọ́ lélẹ̀ yìí tẹ̀ kọ́ máa kọ́ sí péjì ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV tẹ́ bá wo fídíò yìí tán ẹ bá mi fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section ẹ máa bá mi ká lọ. Àrímọ́ ni gbogbo wọn ń wẹnu sí lára yẹn o àrímọ́ náà ń yẹ̀yẹ́ yẹn o.
change narrative wa lórí bí ó confess nǹkan tó ń ṣe. Bábẹ̀rẹ̀ ti kúrò ọkùnrin ní kò make sense. Eré ni ó fẹ́ dààmú wa ló ṣe fún un pé máa ń tẹ̀gé rẹ̀ tájọ́ máa ń tà sí ilé àti wọn kò lè mú. Ìyẹn tiẹ̀ ti lè eléyìí tó sọ yẹn ó ti sọ ní ó ti kó sí wàhálà. Ò lè ṣiṣẹ́ mọ́. Òun á fẹ́ lè ṣiṣẹ́ dà sí rọ́ọ̀fù pé eré ni òun wá ìlúwà òun fi òkú ọmọ 26 years omi káàṣì cruise. Ó kì í ṣe cruise mọ́ láyé ẹ̀ tó máa fi kú. She's just making it. She's not happy. Pain, regret, everything. No one knows you can remove.
fún the music wọ́n fún kíkàrí wọn dà kò sí kíkọ́ sí the music máa ṣe ó sá fún back to back ẹni tó bá fẹ́ gbogbo àmàdà sáwàdà padà sí múnà báwo ni Karimo báwo ni the music ṣe máa sọ̀rọ̀ sí ẹ̀ báyìí tó ẹgbà àwọn òde bàjá bó ṣe wà yẹn kiri kan ni ìbàdà ló music tó gbogbo ó kọ́kọ́ fún the music yes ó fún àkọ́wárí ó sàfẹ́yìn ṣé ẹ rántí ọjọ́ tí mo wà lọ́dọ̀ the music dáta ọkọ̀ ṣẹ̀ṣẹ̀ náà ó sàfẹ́yìn ṣáà sí ń pè pé kó máa bọ̀ ìtọ́jú ẹ̀ ló ṣe lè wá sọ́dọ̀ the music ìtọ́jú ẹ̀ ló ṣe ń sáfù the music ìtọ́jú ẹ̀ ló ṣe ń sáfù the music lọ́jọ́ yẹn torí ẹ̀ ló ṣe sáfù the music gbogbo bó ṣe máa ń fi style tí yẹn máa tó máa sọ̀rọ̀ sí competition tó máa gbé ṣépè pé òkú máa pa bàbá Karimo tí kò ní lè ní ìjọba nílò ìlú lórúkọ bẹ́ẹ̀ Karimo tí kò bọ̀ ó máa fara ya ó máa bínú ọtí yẹn bá ti wá gbé ṣépè báyìí competition pẹ̀lú àwọn ìpè lọ́la tó wọn máa sọ òun ló máa dá sáwàdà àwọn máa ń rẹ́rìn á máa fàwàdà ṣe máa mọ̀ pé something is wrong. Ìgbà gbogbo wọn gbà bí ṣé the music ti tó sí Karimo àbí ṣé wọ́n fẹ́ra ni kind of way bó ṣe máa ń ṣe kò lè wojú ẹ̀. Olóyìn burúkú ọmọ Karimo ẹ̀ náà ló jáde sílẹ̀ láàrin ìmọ̀ àti the music. Ó sọ fún mi pé ó ti mẹ́sẹ̀jì ẹ̀dẹ̀ ní ìkò lè fi mẹ́sẹ̀jì Karimo tó bá ṣú ọ̀ fún ẹ mẹ́sẹ̀jì tí the music tó sẹ́yìn sílẹ̀ fi gbúra yín wá post ẹ̀ mo fẹ́ rí. Kò sọ fún mi pé òun ti bú the music kí ló dé fi èmi ni mo bẹ the music pé kí the music máa kú kú dà. so after ìgbà yẹn ni kò ṣe yẹn no wọ́n bí kò ṣe yẹn after kò ń ṣègbà yẹn after that ọjọ́ tá à ń ṣe revealing the truth the music àti àyà àti wọ́n wà lọ́dọ̀ tiwọn pẹ̀lú ọmọ àti ta àwọn lọ́dọ̀ Karimo ń gbà ẹni yẹn. kúrò ń gbà yẹn so báwa ṣe revealing the truth yẹn the music àti ọmọ àti bàtà yàtọ̀ wà lọ́dọ̀ tiwọn so everything tí Karimo bá sọ àwọn wá ń tọgbọ like wọ́n wá ń wọ̀ṣẹ̀ like wọ́n ń bàjẹ́ pé àní kí ni ọ̀rọ̀ òṣèlú fẹ́ sọ kí ló fẹ́ wá tàwa ṣe get so àwa ti rí ṣò yẹn fọ́pọ̀ tí wàá sọ pé kí lọ nǹkan tó ń sọ bẹ́ẹ̀ pé ká má yẹn Karimo ipò tó bá rí kó lè fẹ́ wà disturb pẹ̀lú nǹkan tó fẹ́ ṣe léni àti kó lè ṣe fi máa sọ pé ó fẹ́ máa wá fún the music àwa náà pípa máa hide show yẹn fún pé àní jẹ́ kó rí ìgbà tó wá ṣàbáyé revealing the show ṣe tẹ́bí ti lọ successful lápọ̀lẹ́ dé rí fídíò nínú group orí YouTube ibi tí mo pọ́ mọ́ pé ọmọ yóò ya olóyìn burúkú dé show táwọn the music ṣe orí YouTube ní Karimo ti lọ sí ìwẹ̀wà tó wájú sínú group táwọn dẹ̀ hide pé àwọn ìjẹ́ kó rí get ma so bó ṣe send video focus kọ pé mi pé kó àṣẹ group wa pé Karimo don ti dem the music and I had to show mo ní wà á ti pé mo ló ti rí only na from YouTube ṣé ìgbà tá a máa fi wá dé group ẹ̀ ó wá delete ẹ̀ kúrò bẹ́ẹ̀ ó wá yọ kúrò bẹ́ẹ̀ ó delete lẹ́sẹ̀kẹsẹ̀ kò wá fi mọ́ ẹ̀ what did you delete ó wá ní ká má worry ẹ̀yìn ìgbà yẹn bó ṣe lọ send the message sí the music nìyẹn tó lọ para fún the music nínú DM lórí TikTok. Wọ́n dá aṣọ tí gbàgbé òwe tí mo pa ni pé wọ́n ń kòrò mọ́ ìdíyẹ lọ́wọ́ kú ó ní kò jẹ́ kó ń lọ ra tìtàn lọ́jẹ̀. Ìgbà tó wá dá tìtàn lọ́jẹ̀ wọ́n wá tẹ̀ pa ìfún ẹyọ ẹ̀dọ̀ ẹyọ ló bá tán. Ó ní kó má lọ ó lọ ó ní o má ṣe ó ṣe ó wá ṣe tán gbogbo ẹ̀ wá dá kan. Ó ṣe lọ mẹ́sẹ̀gì the music nìyẹn ìyẹn wọ́n ṣàyẹn ṣàgbéṣepọ̀ tó gbé làwọn ṣépè ìyẹn bú dáadáa ó tẹ́ra wọn lọ́rùn kò sọ fáwọn àníyàn lé èmi ò mẹ́ni ti pé ó ti fún the music the music kì í ṣe ṣó náà wà bí mi ṣe máa wọ̀ bẹ̀ tí mo jáde mi dúró bí mi ṣe wọ̀dọ̀ the music nìyẹn ó kọ̀ gbọ́ kódà àti bó ṣe wọlé yẹn ogun máa pa kíní kan ogun máa ṣe kíní kan ogun mọ̀ pé from where to where òun wá lọ sọ ìtàbọ̀ ń gbà Karimo mo jẹ́ sọ̀dọ̀ the music yìí ti ṣe ló ń pàtà mi ṣe pé kí ló ti máa sọ ara ló ń kàn àwọn ti jọ kúra wọn ó kàn flash message ọjọ́ sí nǹkan ìwà òǹkà tó sẹ́yìn sí òun ti gbé bàbá ẹ̀ ṣe pé òun wọ́n ní àmọ́mí ṣe ẹjọ́ lọ́rọ̀ nínú DM ẹ̀ẹ́dẹ̀jẹ́ káwa ọmọ kì í ti wà kẹ́fù pé mi ní wọ ọ̀dọ̀ ẹ̀ òun ti gbàgbé kóun sọ fún wa ni òun ti gbàgbé ni òun á gbà yóò alákòókò lórí burúkú èèyàn wò lélẹ̀ Karimo kò lè má kọ́kọ́ tó ṣe mò ń sọ fún ẹ̀sìn kó máa gbọ́ o kò sọ fún anybody pé wọn àti ọ̀gbọ́n yẹn bá wọn ti jọ tẹ̀ sójú ara ó dẹ̀ mọ̀ pé ìgbà tó ti orúkọ bẹ́ẹ̀ fún the music àwa táwa lọ́dọ̀ ẹ̀ fẹ́ pé ó dẹ̀ sì máa wò pé àwa là ń dúró tiẹ̀ àwa ló máa fẹ́ mú sọ́wọ́ mo kàn fún wọn bẹ̀ yẹn báyìí ni bọ̀bọ́ yẹn bẹ̀rẹ̀ sí gbé mi ṣépè láì ṣe ní ìpè fún ṣàtúnkọ̀ bá ń fèsì ìdájọ́ náà lọ́jọ́ iwájú kó mọ̀ pé èèyàn tí ò ṣe òun tóun ṣépè fún ló dáhùn lẹ́jọ́ fún wọn pàlọ́ bá Karimo pé àkílítẹ̀ yìí sọ fún wa pé ètí ṣe orúkọ bẹ́ẹ̀ pẹ̀lú the music kátiwà kíẹ́fù ẹ̀wọ̀n náà ń gbàgbé ni pé òun mọ̀ pé ó kún dáadáa òun ń gbéṣẹ́ pé òun sọ àwọn ọ̀rọ̀ kan fún tẹ́ pé òun mọ̀ pọ́rọ̀ yẹn ó sì máa dùn nínú ọpọlọ nǹkan tó ń ṣe the music yẹn tó bóyá sọ kíni ẹ̀ fún kíní
yẹn bí mi nínú lọ́jọ́ yẹn pọ̀ mọ̀ pé tí n bá ní kí n sọ padà bẹ́ẹ̀ ni pé ó máa ní bí àmọ́ ń pèsè yìí di music mo kọ̀ káwé ìmọ̀ ìṣẹ̀lẹ̀ pé èèyàn tẹ̀sẹ̀ ó ti gbé mi ṣépè ó dẹ̀ ti block mi tí mo dẹ̀ ṣẹ́ ní ti fún àlọ́ náà tí ìṣe má bínú òun mọ àwọn ohun ọ̀hún bá ti sọ fún ìbí ní èlé mi wá lọ fi mẹ́sẹ̀jì Hayat lọ wọ́n di music pé kó ṣọ́ ara ìpẹ̀lẹ́pẹ̀ tó ṣe fún mi pé tí n bá ní pé kí n ṣẹ́tẹ̀ ìgbà pé kò ní láìkẹ̀ mo wá put post sórí page mi láti fire music padà òun ti music ṣe wá fún mi gbà tó ní àwọn tí picture ti kí nǹkan kìnìún kan Hayat nọ́mbọ́sítà tó wá ń support mi ìwà ẹ̀ka ìmọ̀ ọkọ ní Hayat ní iṣu pẹ̀lú lórí ọ̀rọ̀ pé ó parọ́ mọ́ òun pé òun lọ sọ̀rọ̀ ní QH tó wọ́n sọ̀rọ̀ ṣe get ma ṣe ti get Hayat ti wá ní sínú ó wá fẹ́ lọ di music báwọn yẹn ṣe jẹ́ nìyẹn kò sí nǹkan tó fi kàn mí rárá ó lè mí ṣe lọ kí wọ́n Hayat nílé. máa sẹ́tù máa wọ̀rí a máa sẹ́tù wà títí mi. mọ́mí mi kẹ́ni láti gbádì music sẹ́tù ẹ̀ ní tí wọ́n á ti kàrí mọ́ lọ́jọ́ ní ẹjọ́ lọ́jọ́ ní ọ̀rọ̀. àfẹ́ tó mọ̀ pé àfẹ́ kí wà tó mọ̀ pé ọ̀rọ̀ Karimo ló jẹ́ kí di music máa gbé wọ́n ṣe pé kó tó fà á nìyẹn so ló ṣàṣọ pé àwọn làwọn ṣe ni mo sọ pé a máa sẹ́tù àárín wa títí music so that títí music bá máa gbé ẹni ọmọ máa gbé Karimo ṣe pé kò ní involve wọ́n mọ́ so a máa sẹ́tù ìwà àti di music torí ìwọ bá ní di music jà but nítorí pé òun support Karimo olójà kí di music kó máa wá fún ẹ kó máa gbé ṣe pé. mọ́mí mi ìbá ti music jà kò lè rí ẹ́bà jẹ́ ọ̀rẹ́ mi àti wà tí rẹ̀ jà tó dé sí mọ̀mọ́ tó fàdíjà wá tó sì pé wà di music ẹ̀ jà tó a máa yanjú ẹ̀ báwo rí nípa yẹn fi bẹ̀yẹn lẹ̀ kó dà tí ṣùgbọ́n bẹ̀yẹn lẹ̀ a máa yanjú ẹ̀ the music náà lè fi àti bàbá sọ́dọ̀ ẹ̀ so máa sọ̀rọ̀ ẹ̀ back to ọ̀rọ̀ àtọ̀lé àṣírí àtọ̀lé. so wọ́n yà ṣe ju àwa ipò tí rí bílẹ̀ yẹn àwa sọ yín tí ó dẹ̀ ti lọ mẹ́sẹ̀jì ó ti lọ tẹ̀fẹ̀ nínú ara ẹ̀. mo wá sọ fún focus ìgbà tí the music wà wá sọ̀dọ̀ wa tó tí wá fẹ́ máa mọ̀ ṣe kò block ebi tí mo ti mọ̀ pé lórí burúkú ọmọ ẹ̀ pé àṣírí ètò àlọ́wọ́ the music owó bóyá lọ pé òun máa ń fún the music òun máa ń wá fún pẹ̀lú bó ṣe nípa àwọn tó gbéra wọn ṣépè náà kò block the music ọ̀dọ́ tí music wa tó wá wọlé ni focus wa block the music mo wá ní focus go and unblock him mo wá ní yìí o mojú o mọ́ra mo ní Karimo tó ń bá yàn jà ṣé wọ́n rí kó block ènìyàn nínú mo ní then why are you helping her to block the person if truly she is fighting with this person let her be the one to block the person by herself not you instead of creating enemy for yourself bí mo ṣe lọ unblock the music ni pé tó bá yẹ pé lóòótọ́ Karimo bó lè sọ pé ó lọ ti ṣépè fún the music nínú DM àbó ti bú yẹn ìwọ fúnra ẹ ló máa block ẹ ò ní ìdí sí panelist kan block the music bá ṣe ṣí di music lẹ́nu yẹn èyí òbí tó bá ṣe máa wá táyé lọ block ẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ sí to prove charge ṣe tó kò block yẹn bí alẹ́ta focus lápadà lọ block máa tẹ́mi kúrò ń bẹ mi ò wá mọ̀ lọ́mọ lórí burúkú alákòóbá olóṣì títí ẹ̀ ti kírun tó ń wẹ́ni kúnra tó rúkọ ẹ̀ ti bàjẹ́ lórí ayélujára tó kúrò nípa vibes ààrẹ ò balẹ̀ Karimo ta ti mọ̀ ti pẹ́ for good 2 years kò sọ pé òun lọ sí court lọ gba ẹni pépà kọ̀ọ̀kan jáde. màámi tó máa sọ fún the music nǹkan tí Karimo sọ ìkó wá defended torí Karimo ni mo fún the music lówó kó fi kú òun owó giveaway ni mo fún the music adémi something mo send owó yẹn sí kí tẹ́ ṣe the music gangan mo send owó yẹn sí pé kó fi ṣe giveaway which is last year December on Christmas Eve. So mo fẹ́ kí the music wá bọ́tà kó wá sọ fún Karimo bí ti fún un lówó pé kó máa bú un mo máa sọ fún the music kó bọ́tà kó wá defend because èmi ò fún the music lówó kó fi bú Karimo Adémídé ni mo send owó sí pé kó fi ṣe giveaway bẹ́ẹ̀ Adémídé àkáǹtì ni mo send ẹ̀ sí mo nonsense ló sọ yẹn. mọ́mí lighton ṣé ẹ̀yin gbogbo ọ̀rọ̀ tó jáde lẹ́nu Karimo ṣé irú pé kò tọ́ ni irọ́ ẹ̀rí onírú ọmọ ni. mo sọ fún yín pé mo wà ń bẹ̀ nígbà tẹ́ fún the music lówó pé kó fi ṣe giveaway. everybody wà bẹ̀. ọjọ́ yẹn ni the music ṣe giveaway fún everybody 10,000. irọ́ ni Karimo mo sọ fún yín pé lára àwọn aládùúgbò wa mo ní kí wọ́n gba owó ní ọjọ́ sí the music ń pín owó yẹn tẹ̀ fún lọ́mọ wa bí I was there then sọ pé Karimo ní kó bá yín drag Karimo ní platform the music nígbà yẹn mo wà ń bẹ̀. ọmọ àwọn ìgbéró ló ń pa mọ́ yín. irú ló ń pamọ́ yín ọmọ yín ò lè ṣoríire kò lè dàgbà ó ṣe ìwò òrìṣà kò lè ṣoríire irú ló ń pa ṣẹ́rí tiẹ̀ ni tí ò bá sọ
yín ṣe lè sọ̀rọ̀ sí ni ṣé àwọn kan lè dárúkọ yín sí ọ̀rọ̀ tí ò bá dárúkọ yín ni olórí burúkú ọmọ ni wọ́n wà lọ́dọ̀ the music den nígbà tẹ fún wọn lówó yẹn ká fi ṣe giveaway the music ẹ̀ sọ pé wọ́n mi lẹ́tọ̀ fún wa lówó ká fi ṣe giveaway fún everybody tó wà ní Nàìjíríà o ṣé understand the music of the boy ṣùgbọ́n lè yẹ fábíyì ní fún yìí o torí a máa pè ní kékèké ni the music ló yẹ bá fún mi ní giveaway 10,000 fúnra the music máa ń fẹ́ mi lówó lè fún mi ní ìgbà mi 50,000 the music fún mi lówó báyìí ó fún mi ní 60,000 gbà kan ó fún mi 50,000 gbà kan kì í fún mi ní 10,000 ìdẹ́ fún mi lówó tó máa ṣe giveaway fáwọn èèyàn fúnra rẹ̀ ló máa fún mi lówó lápá rẹ̀ 10,000 ló fi ṣe giveaway fún àwọn èèyàn so àwọn tó bá mi wo the music ládùúgbò wa young boy ó wà lára wọn ládùúgbò wa yà má bọ̀ wọ́n ti pín giveaway lórí platform ibi tí ó máa bóyá ìwọ náà sẹ́ndì kò gbà fúnra mi mo sọ fún mi ẹ fún ẹni báyìí ó máa wà lọ́dọ̀ wa náà wọ́n fún ní 10,000 naira so ẹ fún ẹni pé ṣé ẹ bá fún yàn ló kàn fi dírágì kárí mọ́ ṣé ó pọ́sibú kọ̀ọ̀kan máa pé owó yẹn fáwọn èèyàn ni olórí burúkú ọmọ ni àtúrọ́ tàbí olùkọ́ bó ṣe máa ń pa irọ́ nìyẹn irọ́ ẹ̀ ló bá débi tó wà yìí kò tí ì mọ kankan ẹni ẹ̀ máa bọ́ sọ́wọ́ 360 ó ṣe bẹ̀rẹ̀ ẹni bá promise ẹ̀ pé kàdí mọ́ òun bọ̀ wá ní sinmi ní orí ipò ìwọ ni ó ṣe ìwọ̀ torí mo fàbàrà bàtà yìí ó lè ní sinmi láyé mélòó ní nǹkan tó wà lára ó lè ní sinmi láyé. ṣé ṣàwòrò tó ń kó ṣe sí ni mo fẹ́ drive àbí àwọn aṣọ wọ́màtì tó ń wọ̀ ni mo fẹ́ drive àwọn aṣọ fíìmù ni mo fẹ́ drive máa ní kíkì music máa bá mi drive yẹn parọ́ ju onírọ́ létàtọ̀ lóun lọ gbà ní mọ́mí láìtàn Amẹ́ríkà ló ti commit offence to commit. Amẹ́ríkà ní incident yẹn ti ṣẹlẹ̀ ni. ó mọ̀ pé àṣírí ti tú ni. Sàkámàǹjẹ ni. mo ti kárí mọ́ lẹ́tà yẹn. kárí mọ́ post àfẹ́rí. Sàkámàǹjẹ ni. lẹ́tà tó lọ gbà yẹn tó flash tó ẹ bó ṣe ń kà kí nìyẹn kò lẹ́nu kò lè ká dáadáa síta àwọn tí ó wà ń bẹ̀. wọ́n á ti gbé public ní irọ́ ni bóyá òrùkú tó ń bá ṣò yẹn public àtúnṣe kí ni wọ́n á gbẹnu kó lọ́rọ̀ òun. ìlú tó fẹ́ ṣe náà nìyẹn kò sí pé tó gba gọ́ọ̀nà tó fẹ́ ṣe náà nìyẹn. àwọn àtàwà lamẹ́ríkà mọ̀ pé Sàká ni pé irọ́ ni. àti case number tó máa ń pè pé I have a case number. ó ṣe lọ report ó ti lọ ṣe wọ́n sọ pé ilẹ̀ búlì mi wọ́n sọ pé ilẹ̀ ṣe nìkan gbogbo irọ́ ni o ó lóun bá ń sọ ọba tí mi síta fún un. ó máa ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo lọ ṣe lórí orúkọ ẹ̀ tí máa tó bá fẹ́ máa ju case number máa jù síta fún un. lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà lórí tébù mi nínú living room mi bẹ̀ máa bọ́ tà máa lọ mú bẹ̀ máa jù síta fún un. àwọn wo ló ń parọ́ fún ẹ̀yin tẹ̀ wá Nàìjíríà ló lè máa parọ́ fún o. ṣùgbọ́n àtàjọ wà ní Amẹ́ríkà bí ẹbí lọ́wọ́ ọmọ mi láìtàn kò lè parọ́ fún àwa o. àwa mọ bí system bíbá ìṣe rò bí system bíbá ìṣe rí àwa mọ. tó gbogbo òwe tó ń mú jáde tó fi ń ṣò yẹn náà Sàká máa ń jẹ ní o náà láíláí o. ó sáré lọ jí ìgbà rọ ni o ààrẹ ò balẹ̀ ọkùnrin ò balẹ̀ ọ̀rọ̀ tó sọ yìí ó mọ̀ pọ́mọ yẹn tó lẹ́nu kò sùn mọ́jú òun ló fi ní òun sáré jí lọ sí kóòtù òun lọ gba ìwé báyìí ká ní kí wọ́n aṣàlẹ̀ ìgbésẹ̀ wá lọ sí kóòtù nígbà Goodart má bínú tó bá tẹ̀ wá lọ sí Goodart tó bá lọ sí kóòtù nígbà yìí. ṣé inú Amẹ́ríkà ní incident Mohbad ti ṣẹlẹ̀ ní tí kóòtù fi máa fún ní lẹ́tà tó wá fi hàn yẹn ẹ jẹ́ ká wà náà ro number 6 wà náà. ẹ̀mí rẹ̀ o. ṣé inú Amẹ́ríkà ní incident yẹn ti ṣẹlẹ̀ débi pé Amẹ́ríkà máa lọ gbé sórí ìwé ẹ pé o ò ṣe gbárí o ṣàwórí o ṣùgbọ́n bá ṣàṣọ tó ń wá ìwà ni. kí ló kún Amẹ́ríkà pẹ̀lú nǹkan tó lọ ṣe ní Nàìjíríà. ìgbà tó máa fẹ́ mú ẹ ìgbà yẹn gbọ́dọ̀ àwọn Nàìjíríà ló máa ṣe kí ni àwọn ló máa mọ̀ bó ṣe máa mú ẹ tó máa gbé wálé tó máa gbé wálé láti Amẹ́ríkà náà. ẹ mọ̀ bóyá credit report rẹ̀ ló ń Àtàrí wọn póòsì case number tó máa ń dárúkọ yẹn póòsì àfẹ́rí àwa gan fẹ́ lọ yẹ̀ wò olórí ikú onírọ́. ó lè jẹ́ pé ó ti ní iṣu bíbá yìí kó jẹ́ pé wọ́n gbé lọ sí court bóyá ọjà tíkẹ́ẹ̀tì fún bóyá ọlọ́pàá já tíkẹ́ẹ̀tì fún kò
kò sanwó tíkẹ́ẹ̀tì yẹn bóyá wá gbé lọ sí court bóyá lẹ́tà yẹn ló wá fi hàn tó wá lóun lọ court pé kán wò wọ́n fún òun lẹ́tà àwọn wo ló ń gbé bá àwọn wo ló ń parọ́ fún tó máa ń parọ́ fáwọn gọ́ọ̀lìbù followers ẹ̀ àwọn òdán bí àwọn gọ́ọ̀lìbù followers tó bá gbé lọ court fún ọjà tíkẹ́ẹ̀tì fún ọmọ fún ní index number case wọ́n máa fún ní index number náà wọ́n máa fún ọmọ ajá tí wọ́n bá gbé lọ court. so irú àwọn ló wá ń pa fáwọn èèyàn nígbà tí wọ́n wọlé tàn ìlànà mo kàn rí ìrìn pé ìyẹn ẹ̀wọ̀n náà kárí mọ́ okay anyway àwọn followers ẹ̀ àwọn maga followers ẹ̀ àwọn èèyàn ló lè máa pàrọ̀ ọ̀rọ̀ yẹn fún kó máa gbé lẹ́tà òṣì kan jáde o àwa olóò ti wá àwọn òkú yẹn jẹ wọ́n yìí ní máa sọ lọ́dọ̀ fíìmì láàárọ̀ yìí bí mo pé kódà náà máa jáde láàárọ̀ yìí bí mo ní máa sọ bẹ́ẹ̀ pé ẹ má kó lẹ́tà àti kárí mọ́ wá gbé síta fún yín yẹn tó wá ṣò yẹn o ẹ má kó jẹun náà láéláé o no be real letter o lẹ́tà tó gbé bọ́wọ́ já tíkẹ́ẹ̀tì fún tí kò sọ tó ń gbé lọ sí court index number yẹn òun ló wá ṣò yẹn ẹ má kó jẹ àwọn kó jẹ tó ti gbọ́ Karimo aláṣírí ẹ ti tú sẹ àṣírí ẹ ti tú àwa tó lọ yájú sí ó ṣì yájú sí wa wọ́n ń gbé fake case number ọmọ pé case number tiẹ̀ ti wà lọ́wọ́ mi abẹ́ mú nǹkan lẹ̀ ẹni tí ò mọ nǹkan lórí gbogbo ọmọ fúdàt má sọ̀rọ̀ ẹ lọ. tí bó ṣe pé everybody ti ń play òun yẹn ó ti lọ fà wọ́n ti ń gbé everybody ti post ó ti lọ ṣàṣẹ káàkiri ààrẹ òwà balẹ̀ mọ́ ó ti ń ké kò lè sùn ló fi ní òun jí lọ sí kóòtù òun ti dé òun lọ gba pépà ń bẹ̀ ló tún fi mú òkè ọ̀dọ̀ super vibe kan fair play ti super vibe yẹn. ẹ̀gbọ́n bó ṣe sọ̀rọ̀. Wait,
Before you sent
target with your intelligence, you should be able to deduce what went down. Now, hold on, God bless you for what you just said now. If you listen to me before you send the invite, if you listen, what I say is exactly what I just said now. I said I don't know if you are joking, you guys are catching ghosts, or it's a bad spirit, or you mean it. If you remember, that was what I said. Is that also? And I don't get chairman, you were on that show yesterday. Okay, come and tell us what happened in that show. Are you guys catching ghosts on that show, or you are just having fun? Yeah. Oh, sorry. Okay, sorry. So, I just wanted to know. Nothing bad there. So, but when you said it, when you came up, okay, I appreciate that. Now, the thing is that it's for you now when you are now telling us again that you did this. I believe you guys are just catching ghosts. Please don't do that. Superman, there is who I am before. When I say my people was to tell you, can we play the show from the beginning to know what transpired? Here we are, you understand? No man repeat it again and again and again. Competition. In order for her to gather new supporter, strange people tí wọn really mọ̀ ń pa ẹ̀ tó máa appear to them mẹ́rin pé wọ́n bully ẹ̀ online òun ló fi lọ bíbẹ̀ ibi tí viewers bá ti pọ̀ tàbí máa lọ bẹ̀ bó ṣe Peter wá ń ṣe wà bí òun ló fi lọ ọ̀dọ̀ super vibes yẹn pé kóun lọ sí bíbẹ̀ ọ̀ ibi tó ti fẹ́ lọ káàṣì cruise ó tún padà ká bíbẹ̀ ó tún confess pé òun lòun pa òun ṣe nǹkan fún. Mr. Olukayode, ṣẹ́ríkà ìmọ̀tẹ́ romance yẹn ó sì máa bójú yín jẹ́.
ìgbà tó rí pé òun ti tẹ́ ní ayéjára ṣe little package fún yín recently tó sọ pé if that is Mr. Olúkáyọ̀dé that I know that used to ṣe kinní kan that ṣe kinní kan to be of kinní kan tó ń pọn yín lé lórí platform wọn sàkámà jẹ ní tó bá yẹ pé yẹn ló sì ń jẹ́ kó rí yín máa wú tẹ́ fi rò pé fẹ́ lọ máa ṣáìdì Kàrímọ́ níbi tó yẹ kẹ́ ti sọ òótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń gbèsè yẹn ó sì máa ṣe fún yín ṣẹgbọ́n. ọ̀rọ̀ la gbọ́ yẹn lẹ́nu àwọn public against Kàrímọ́ ẹgbọ́n bíi tí Kàrímọ́ fúnra rẹ̀ náà ti ń sọ̀rọ̀ tó ti ń bi ní question pé ọ̀rọ̀ tó sọ yẹn ṣé òfin ṣeré ni àbò fi ń káàkiri cruise ó lóun máa tún repeat ẹ̀ òun máa tún repeat ẹ̀ òun máa tún repeat ẹ̀ àwọn ẹ̀dùn jẹ́ kó yẹ pé ṣó mọ̀ pé o ti ń implicate ara ẹ̀ nìyẹn ó ní kò ní dáa fún implication ó ní competition òun mọ bóun ṣe máa defend ara òun ẹjọ́ gbogbo ibi tó ń wò mí ṣe ti rédí tí mo ṣe ní kẹ́ bá mi share fídíò yìí kọ́kọ́ ẹ̀ tí ẹ lè gbọ́ bóyá tọkọ ẹ̀ bá tiẹ̀ lè gbọ́ á lè caution ẹ̀ ẹjọ́ ẹ̀yin tẹ́ bá mọ ọkọ ẹ̀ ẹ bá wa sọ fọ́kọ ẹ̀ kó lè caution ẹ̀ ó kó parun lọmọdé yìí ń lọ yìí àánú àwọn ọmọ ẹ̀ dẹ̀dẹ̀ ló ń ṣe mí àwọn ọmọ ẹ̀ sì kéré gbogbo nǹkan tó ń fà lẹ́sẹ̀ yìí ó ju ọjọ́ orí ẹ̀ lọ ẹjọ́ gbogbo ibi tó ń wò mí ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV ẹ̀yin tẹ́ pé ìgbà àkọ́kọ́ délé yìí tẹ́ kọ́ máa kọ̀ sí péjì yìí mo wá fẹ́ kẹ́ bá mi fi ẹ̀rọ ọkàn yín hàn lábẹ́ comment section kẹ́ ẹ tẹ like ó tún padà bọ̀ ire o.